A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé lápẹ́ wò mí ṣé mo fine a kí yín. Iṣẹ́ tá a fẹ́ sọ yìí, bàbá ní ká wọ aṣọ tuntun, ká wá lo lọ́fíńdà olóòórùn, ẹ̀rí pé mo fi pẹ́ẹ̀fù sára, ó ní ká ṣe bóyá kó ṣe rí ọdún mo fi pẹ́ẹ̀fù sára. Iṣẹ́ tá a fẹ́ sọ̀rọ̀ yìí, iṣẹ́ yìí òun là ń pè ní asínà ọlà ńlá. Iṣẹ́ asínà òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí. Èmi kọ́ ni mo sọ o, bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ òun ni wọ́n sọ iṣẹ́ yìí. Tó bá rántí iṣẹ́ tàgíìrì Yorùbá ní tá a bá rí tàgíìrì àwọn ò ṣe kí ni àwọn òwú, tá a bá ti rí tàgíìrì iṣẹ́ òṣè. Iṣẹ́ onítàgíìrì òun la fẹ́ sọ̀rọ̀ lé lónìí. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì wa pátápátá, adúpẹ́ lọ́wọ́ yín, àmọ́ lóore gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri gbogbo àgbáyé, tẹ́ ń wò wá ní gbogbo Nàìjíríà, ní gbogbo lóyìnbó, a kí yín dáadáa, a kí yín, ẹ ṣé gan-an ni. A dẹ̀ fi ẹ̀mí ìmoore àfihàn sí yín wípé tẹ́ ẹ tiẹ̀ ń pè wípé àwọn ọmọọba ẹ kú iṣẹ́. A dẹ̀ dúpẹ́ láwọn tó ń fún mi lẹ́bùn, ẹ̀yin tẹ́ ń bú mi náà, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ní wípé iṣẹ́ tí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o, òun làwa mú wá sójú mú àwòrán yín. A ní bí bàbá ṣe máa sọ ẹlòmíràn ní àkòyé o, òun la fi wá mú wa pé ẹ ká ṣe kẹ́yìn náà rí bó ṣe kí ni bó ṣe rí. Nígbà tá a ṣiṣẹ́ alánàmọ́, ẹ̀yọ́nú alámọ́nàmọ́, gíláàsì ojú ọ̀nà, inú àwọn èèyàn dùn, wọ́n lò ó. Nígbà tá a ṣe ti ewé bombomu àti egbò rẹ̀ àti akọ ọ̀bẹ́pẹ, inú àwọn èèyàn dùn, àwọn èèyàn tí ń béèrè fún dìsìn. Iṣẹ́ ilé náà mọ̀ pé bàbá òun náà máa jẹ́, ṣùgbọ́n oníṣẹ́ bombomu yẹn aláwọ̀ tó ń bò mí ní 200,000 wà níbi iṣẹ́ bombomu, wọ́n láwọn lò láàárín ọ̀sẹ̀ kan wípé ìgbésí ayé àwọn dẹ̀ yí padà. Ìwọ tó bá tí béèrè fún, ìwọ béèrè fún, mo máa sọ ma ní tí nǹkan bá ṣe ẹ́, ìwọ kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́. Ìwọ pè wọ́n, àbí tó bá ti rí wọn pé ìwọ gbé abíkíbi tó bá ti ń bọ̀ máa lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà, sọ pé lọ sí ọ̀dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́, wọ́n gbé. Ìwọ ṣàlàyé nǹkan tó ṣe é, ìwọ ṣàlàyé wọn. Iṣẹ́ asínà ọlà la fẹ́ sọ. Báwo ni bàbá ṣe wá sọ iṣẹ́ yìí? Ẹ ká kọ́kọ́ gbọ́ láti ẹnu wọn, káwọn wá sí kíni káwọn wá. Ẹ gbọ́, ẹ farabalẹ̀ dáadáa o. Bàbá wa sọ wípé nínú iṣẹ́ yìí, mo bẹ́ẹ̀ lọ bàbá mo ní bàbá kí ni ríṣì láti máa fi òkú ní òṣùmàrè sí iṣẹ́. Bàbá ní à ó wọ́n ni wípé ṣùgbọ́n máa jẹ́ kí iṣẹ́ dáhùn lára. Wọ́n ti fún wa òkú mẹ́sùmàrè, wọ́n tó dàmọ̀ wàá dàmọ̀ lónìí. Ó tí mo sàfẹ́ ni pé máa bá wa share program. Ẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá Suleiman Lawal ti ìlú Ògbómọ̀ṣọ́, kọ́kọ́ sọ̀rọ̀ lórí aṣọ mímọ́. Ẹ ká gbọ́ látẹnu wọn. Àti gbangbansa àti yọ fùlùfùlù nù rẹ̀ àti yọ sójú ọlọ àti lọ. Ẹ wàá lọ imi òrùn ní àwọn pè ní imi ọjọ́ òyìnbó pè ní sọfọ, òun lẹ́wàá lọ mọ́. Sẹ́rí tẹ́ bá ń lọ ọṣẹ yìí lọ́wọ́, ẹ lè lọ ọṣẹ òyìnbó mọ́, ẹ lè lọ ọṣẹ ẹ̀wẹ̀ ìbílẹ̀ Yorùbá mọ́. Tẹ́ bá wá ń lọ ọṣẹ yìí lọ́wọ́, tẹ́ bá ti ń gún lọ́wọ́, ẹ wò ẹ rí i pé aṣọ tuntun lẹ wọ̀. Aṣọ tuntun. Bẹ́ẹ̀ ni ẹ wẹ̀ dáadáa, kẹ lọ lọ́fíńdà olóòórùn, kẹ gbàgbé ayé ọ̀tún, kẹ wá lọ. Ṣé ọlọ́ ti wá rí bẹ́ẹ̀? Ọtí gbọ́ nǹkan tí bàbá sọ nípa iṣẹ́ onítàgìrì asínà ọlà. Ìwọ náà ibi tọ́dún ìwà kù sí, obi tí ọdún ìkù sí, sọ ọmọ wípé ìwọ náà lè gbọ́ nǹkan rere, ìwọ náà lọ gbèsè. Àwọn sẹ́lá ń bọ̀ ọ́ tá a ti máa sọ gbogbo sẹ́sì bàbá wa ti sọ sẹ́yìn àti tí wọ́n máa sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, òun la máa mú wá. Àwọn èèyàn ti ń pè, wọ́n ti ń mẹ́sẹ̀jì pé iṣẹ́ ẹlẹ́jẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀yẹ ká ṣe kíní kan mọ́nà. Iṣẹ́ ẹlẹ́jẹ̀ ẹlẹ́dẹ̀ ti wà, ó ti wà, ó dẹ̀ ká ṣe báyìí káṣẹ̀ tó lọ bíbí ẹ ká sáré wo díẹ̀ nínú iṣẹ́ ẹ̀yẹ sáré fi hàn yín. Ìwọ náà wo ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ni wọ́n pa sí ọṣẹ yẹn o. Ọtí báyìí ọtí gbé odidi ẹlẹ́dẹ̀ rẹ̀ ṣùgbọ́n torí ẹ̀jẹ̀ kan fún ìwọ náà wo. Sọ wọ́n rí iṣẹ́ ẹlẹ́jẹ̀ ẹlẹ́dẹ̀ yìí ó pé oríṣìí méjì. Ẹ ká wo ibi tí wọ́n ti gbé orí ẹlẹ́dẹ̀ tó ti gbé sínú òkè tí wọ́n ti bu ọṣẹ lé lórí. Asínà ọlà ńlá gidi ni ó kàn wọ́n ni. Tí wọ́n náà bá ní ìdí ẹ̀ béèrè fún lọ́dọ̀ wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wípé ọmọ bá sọ pé iṣẹ́ olórí ẹlẹ́dẹ̀
tó wà nù ké tẹ́tí pẹ̀jẹ́ ẹlẹ́dẹ̀ sí tó ti gbé sínú ké wípé báwo ni iṣẹ́ yẹn ìwọ náà máa gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ ṣé ọ̀nà ti rí lọ ti ọtí bọ́ ti gbé ó ní ọjọ́ tó máa lò tó bá ti fi ń wẹ̀ báyìí owó wọn máa ṣe kí ni o kì í ṣe oògùn owó ẹ gbọ́ mi àwọn kan ti sọ mí lẹ́nu kìíní kan eléyìí ti kúrò nípa nǹkan tí Ọlọ́run dá ní nǹkan tá ń lò á lo ara èèyàn àbí ká lo nǹkan tí ò dáa fún ọdún nǹkan tá a mú dání ta ló dáa Ọlọ́run ló dáa fún ìwúlò èmi àti ẹ wọn ni báwo la ṣe máa ṣe ìwọ tó ṣe mistake sẹ ìwọ wa ò bá ti fẹ́ sí gbé wa ti sọ. Pampasa àti yọ fùlùfùlù nù rẹ̀ àti yọ sójú ọlọ. àti lọ ẹ wà á ha ajé ara tàgìrì ẹ fi ọbẹ̀ ha ẹ wà gùn mọ́ ẹ má ṣe mistake o ẹ ti kọ́kọ́ kó fùlùfùlù nù rẹ̀ o tó lè sọ oògùn tí ò rí bẹ́ẹ̀ o. àbá wa sọ wípé a máa ha kíní ajé yìí a máa ha wípé ṣùgbọ́n ká ọkọ tó ha ká gbọ́dọ̀ ọkọ sí ọ̀nà àkọ́kọ́ sí ọ̀nà ká wá kó pàṣẹ ẹ̀ ká wá sí báyìí. ẹ ká sá bólógùn ṣe ní ká sá bí bàbá wa Suleiman Lawal bó ṣe ní pé ká ṣe akí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ akíyí o ọpọlọ yóò níjọba o bẹ́ẹ̀ ṣe ní ká ṣe òun náà ni ẹ ti rí báyìí ẹ láti gba àyọ̀ǹda lọ́dọ̀ bàbá wa bàbá náà máa ṣàlàyé bó ṣe ní òní o wọn lá máa ṣe kiri wọn ní ká ọkọ là á ká lànà tàbá ti là á tàbá ti á là á Pampasa rẹ̀ á là á wá ti là á lànà fowó nínú ọbẹ̀ yìí ò ní í ṣe dáadáa ó ní alẹ́sà alànà fowó nù wọ́n lá Pampasa rẹ̀ sọ ti rí báyìí ó ní tí wọn náà ti rí wọ́n wá bá ṣe wá máa ṣe wọ́n náà máa wó wọ́n ní ká sá bólógùn ṣe ní ká sá àbáwá ní pé kì í ṣe pa ọkọ̀ máa ajé ara rẹ̀ sínú odó náà wọ́n ní ká kọ́ Pampasa rẹ̀ ká Pampasa rẹ̀ sínú odó wọ́n ní máa wo bí wàá ṣe ní ká ṣe wọn láti fẹ́ ṣe o á Pampasa rẹ̀ sínú odó wọ́n ní á Pampasa rẹ̀ adúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal ti ìlú Ògbómọ̀ṣọ́ adúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ní o ẹ ti rí báyìí wọ́n ní ká Pampasa rẹ̀ wọ́n ní o. Pampasa rẹ̀ ó ní Pampasa rẹ̀ là ń pa yẹn o sọ ti rí ìwọ náà máa wo sọ ti rí bẹ́ẹ̀ yẹn ó ní ká Pampasa rẹ̀ dáadáa adúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ mo máa sọ máa ní irú àìsàn wo ló ṣèwọ irú làkọjá wo ni wọ́n ń dojú kọ kàn sí àbá Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ibikíbi tó bá wà sọ fún ọlọ́kadà tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ pé ọlọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe kí ni wọ́n gbé yín dé ọ̀dọ̀ bàbá wa oníyẹn ọtí rí báyìí ní Pampasa oníyẹn ọtí rí báyìí bí bàbá ṣe ní ká ṣe òun náà láti ṣe kí ni òun náà láti ṣe ń ṣe ọtí rí báyìí ọtí rí ìwọ tó bá lè ṣe bóyá ọ̀làkìtìyàn rẹ̀ ìwọ náà ọ̀dà fún un àbí kọ́ máa bọ̀ lọ́dọ̀ bàbá Suleiman pé bàbá kí wọn náà béèrè fún tiẹ̀ lónìí ọtí rí báyìí tá a bá ṣe tán bẹ́ẹ̀ yẹn kò nìyẹn wọ́n ní ágùn ọ̀lẹ́ kọ́kọ́ gùn kò ní ọ̀lẹ́ kọ́kọ́ gùn ṣùgbọ́n kó fi lè ṣe dáadáa papọ̀ yẹ ká ajé yẹn wọ́n lára ajé yìí odore tó bá ní ọlọ ọlẹ́yà tó ti rí wọn lára yìí o akí àbáwá Suleiman tí ò jẹ́ kí àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tí ò jẹ́ kó parun tó ti rí báyìí wọn láǹṣe yìí o. Ìwọ tó ṣe tó ní òṣè tó ní òjẹ́ ìwọ náà ṣe dáadáa wọ́n ní sá bólógùn ṣe ní o sá kó lè rí bóyá kó ṣe kí ni bóyá kó ṣe rí so ti rí asínà ọlà asínà owó asínà ìgbéga
asínà ayọ̀ sọ ti rí báyìí máa bá mi share program yìí máa share bó ṣe ń share ẹ̀ bí wọn náà bá ṣe ń ṣe sọ ti rí bẹ́ẹ̀ yẹn wọn là ń ṣe yẹn o iṣẹ́ asínà sọ ti rí ìwọ tó o bá lè ṣe kí ni tó o bá lè ṣe ìwọ náà wọ́n dà fún un ìwọ náà nípìn inú rẹ̀ àti gbogbo ajé tó wà lára rẹ̀ gbogbo ajé tó wà lára rẹ̀ ńlá ṣe kí ni ńlá tira yìí. Sọ ti rí báyìí ìgbà tí wọ́n wá ṣe tán ìwọ kàn jù kalẹ̀ ṣé bọ́ ṣe sọnù bọ́ ṣe sọkọ nìyẹn kí mo sọ fún ẹ bọ́ ṣe sọkọ nìyẹn. Báwo la ṣe wá ṣe bó ṣe wá wà yìí á wà gbẹ́lẹ̀ á wà bò mọ́lẹ̀ ìgbà tí wọ́n ṣe wọ́n bò mọ́lẹ̀ so ti rí bẹ́ẹ̀ yẹn títà gírì nu kí ni bàbá wa tún ní ká fi ṣe ẹ ká tún gbọ́rọ̀ látẹnu bàbá wa. a ti gé àti gbangbansa àti yọ fùlùfùlù nu rẹ̀ àti yọ sójú ọlọ àti lọ ẹ wàá lọ imi òrùn ní àwọn pè ní imi ọjọ́ òyìnbó pè ní sọfọ òun lẹ́wàá lọ mọ́. adúpẹ́ lọ́wọ́ Suleiman Lawal Ẹgbẹ̀jí ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n náà ti rí bẹ́ẹ̀ yẹn bàbá yìí nǹkan kò ní ṣe gbogbo àgbáyé wọ́n gbádùn yín dáadáa ọlọ́ọ̀bá ọlọ́rọ̀ ẹ̀mí yín ọlọ́ọ̀bá ọlọ́rọ̀ ẹ̀mí yín fún wa nǹkan kò ní ṣe yín báyìí àwọn ọmọ yín wọ́n jèrè yín àwa náà á jèrè yín bí ògo sí gẹ́tọ̀ gbogbo ọmọ Nàìjíríà à ń gbádùn yín dáadáa wọ́n ti gbọ́ báyẹn wọ́n ní imi ọjọ́ àbí imi òrùn ìwọ tó ọmọ mi ọjọ́ tó ọmọ mi òrùn tó lóyìnbó ń pè ní sọ́fọ̀ ṣé mo gbà á sí gbogbo dáadáa sọ́fọ̀ sọ ti rí bẹ́ẹ̀ yẹn ó ní imi ọjọ́ ni ìwọ tó ọmọ imi ọjọ́ tó ọmọ imi òrùn ó ní imi ọjọ́ ni sọ ti rí imi ọjọ́ yẹn wọ́n láwọn á fi sí inú odó àwọn àgùn àbò ojú ọlọ ó ní wọ́n ti rí báwọn àwọn àgùn sọ ti rí báyìí wọ́n láwọn àgùn sọ ti rí wọ́n la máa gùn wàá gùn tí ó kúnná sọ ti rí bẹ́ẹ̀ yẹn wàá gùn tí ó kúnná wọ́n láti gùn yẹn sọ ti rí adúgbò náà bá Suleiman irú kí ló ń ṣe wọ ìwọ náà wọ́n dà fún iṣẹ́ sọ ti rí àti gùn sẹ́yìn pé iṣẹ́ ajé kí ni ajé ti wá ń bíbí tààrà sẹ́yìn pé ti wá ń bí àwọn àdá papọ̀ mọ́ àti bẹ́ẹ̀ yẹn àwọn àgùn papọ̀ ẹ jẹ́ káwọn èèyàn rí ẹ bá mi sọ rẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ kán rí àwọn àgùn wàá gùn mo sọ fún ẹ mo ní bàbá wa Suleiman sọ wípé táwọn fẹ́ kí iṣẹ́ dáadáa a gbọ́dọ̀ fi òkú mi Òṣùmàrè a gbọ́dọ̀ fi sí wọ́n dá òkú mi Òṣùmàrè mọ́ àbá wá fún mi wọ́n ní òkú mi Òṣùmàrè rèé wá wò gbọ́ mi lórí ògo mi sọ tí mo fẹ́ sọ yìí tó o bá pè mí wípé ẹ dákun mo ti fẹ́ rí òkú mi Òṣùmàrè mi ò mọ̀ ń pa rẹ o wàá lọ sọ́dọ̀ bá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wàá lọ béèrè fún ní o àbájá sọ fún mi pé ó ti di 400,000 nísìn 400,000 ní kú omi Òṣùmàrè àwọn tán ní kò sí kí omi Òṣùmàrè kò sí wọ́n ní inú òwú wọ́n ní ìwọ́n tó ọ̀dà mọ̀ tó ti rí ìkú omi Òṣùmàrè ní sọ ti rí wọ́n tó bá fẹ́ mọ̀ pé kí omi Òṣùmàrè ní pé wàá fi díẹ̀ wàá fi ra ẹ̀yìn ọrùn ẹ pé láàrin 5 minutes wàá rí pé yóò máa ṣe kíni wàá rí pé yóò máa orí ìfẹ́ máa fọ́ ẹ
orí òfin máa fẹ́ òní a wá fi díẹ̀ sí ọ wá fi díẹ̀ ẹ jẹ́ kí n gbọ́ sí i a nílò tán torí gbà mí sọ ti rí báwọn mi ò lè filẹ̀ bó ṣe wà mo wá ń dì í káàkiri ni sọ ti rí báyìí àwa gún papọ̀ àbẹ̀wò sọ wípé ọṣẹ tó bá wù ẹ́ lọ lè fi mísì ẹ̀ ọ lè fi ọmọ ọṣẹ mọ́ láàfó mísì ẹ̀ ọ lè fi ọṣẹ òyìnbó ọ lè fi mísì ẹ̀ ṣùgbọ́n nìsín ẹ ká wá mísì ẹ̀. lọ ọṣẹ yìí lọ́wọ́ ẹ lè lọ ọṣẹ òyìnbó mọ́ ẹ lè lọ ọṣẹ ẹ̀wẹ̀ ìbílẹ̀ Yorùbá mọ́. wọ́n ní ká sá bólógùn ṣe ní ká sá kó lè rí bóyá kó ṣe kíni bóyá kó ṣe rí sí ọ̀nà tí rí wàhùn ònà sọ ti rí báwọn wọ́n ní ká sá tírí wọn ní àágún lọ́wọ́ yẹn kò láti lọ ẹ̀rọ o ẹ̀rọ yes yes ẹ wò wọ́n ní ẹ wò wọ́n ṣọ́ọ̀bù ẹ wò wọ́n ṣọ́ọ̀bù ẹ wá mo bò yín ni o mo bò yín àmín yes ṣé ẹ̀yin náà ti wá rí báwọn ẹ gbọ́ nǹkan tí bàbá sọ ẹ ká sáré gbọ́ nǹkan tí bàbá sọ. wọ́n ti wá lọ tán ẹni bàbá yìí ń bẹ̀ ká pé inú lélẹ̀ tí ń lọ ẹ̀bùn nìkan tóró lágbára pẹ̀ ń tẹ̀mọ́ tí ń lọ lọ́wọ́ àwọn àgbálédé ẹ̀bùn wọn ni tẹ bá níbi owó lẹ bá sílẹ̀ ní ẹ fún wọn kódà kó sọ kékeré bá wá ẹ fún. sọ ti gbọ́ báyọ̀ wọ́n ní ẹni tó bá ti wá orí ká ṣe kíni pé káàbùn lówó ṣe pé ibi táwa wà ní àmọ́ ìyàwó mi ló wá sọ ti rí báwọn torí èyí tí wọn náà máa nípìn nínú rẹ̀ òun ló jẹ́ kí n fún wọn lóye owó tó báwọn ọdún bí owó tuntun aṣọ tuntun mo wọ̀ owó tuntun ló wà lápò mi ó wà o kì í ṣe ònìkan o ó ní o ó wà o tí wọn náà ti rí fún díẹ̀ yìí ìyẹn ká wá ṣe báyìí ẹ ti rí nǹkan tá a mú wá òun ni wọ́n ń gún lọ́wọ́ yẹn ẹ ká wá ṣe báyìí ẹ ká lọ sọ́dọ̀ bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o ká lọ gbọ́ nǹkan táwọn náà fẹ́ sọ nípa iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n má gbàgbé tí wọn náà bá nífẹ̀ẹ́ sí nọ́mbà tó ń lọ lábẹ́ yẹn mẹ́sẹ̀gì mi ní WhatsApp yóò dọ̀dọ̀ ẹ̀ kò sílùkìlù tó dé iṣẹ́ gbòǹgbòmù owó àwọn iṣẹ́ ìtajà àwọn èèyàn ń bọ̀ wìtìwìtì ìwọ náà ọ̀dà fún titi ẹ máa lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ lọ́mọ kan sí àbáwá Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ kan tó bá ń ṣe ẹ kẹ́gbọ́rọ̀ láti ẹnu bàbá alálùbáríkà bàbá transformer tí gbogbo àgbáyé tí wọ́n múná látara wọn Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì tí ìlú Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o. ẹ má ṣe mistake o ẹ ti kọ́kọ́ kókó fúlùú rẹ o tó lè sọ oògùn tí ò rí bẹ́ẹ̀ o táyà kọ́ ha tàgí ara jẹun kẹ́ tó wà là báńkọ́ o ọ̀tọ̀ lògùn míì tí ó ti ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ fásínà arísìkì náà kẹ́ni ó mú wa ẹni ayé bá sì ní lọ́wọ́ tó bá lu àwúre kò ní ṣiṣẹ́ o mo máa ń sọ fún yín o gbọ́dọ̀ kọ́kọ́ tọ́jú ara rẹ o. kí ẹ kọ́kọ́ tọ́jú ara rẹ. bẹ́ẹ̀ ni ìdí tí asínà ilé ìfidànù asínà ni ẹ kọ́kọ́ sí ọ̀nà fún kíní yẹn lórí ẹ wọ tinú rẹ ẹ ti sínà nù ẹ wàá ṣẹ̀ṣẹ̀ ha wọ́n bá tẹ́ bá rí ha lára rẹ ẹ ha sójú ọlọ ẹ wàá lọ papọ̀ lẹ́wàá lọ mi òrùn yìí ẹ lè lọ bí òrùn gan lọ́tọ̀ ẹ wàá dà mọ́ lẹ́wàá pọ̀sẹ̀ mọ́ ògùn tán mọ̀ ìyá mi bó ṣe rí mo wí. wọ́n ní tá a bá ṣe tán wọ́n ní ká sí kíni wọ́n ní ká bò mọ́lẹ̀ òun náà la fẹ́ bò mọ́lẹ̀ ilẹ̀ le ṣùgbọ́n bá ṣe ń bò mọ́lẹ̀ tó ẹ ká gbọ́ nǹkan tí bàbá wa Suleiman Lawal sí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ká gbọ́ nǹkan tí wọ́n ní fún wa. tó bá ètò nínú èyí ti di ó ti dọ́sẹ̀ òye ti di kòlòfó aṣọ yorùbá máa ń bò mọ́lẹ̀ ni o àìsọ kíní rẹ̀ nù lásẹ̀ o ìdí tá a fi máa ń bò mọ́lẹ̀ ni wípé ẹlòmíín wà tó jẹ́ pé ẹni tí ń ṣe gan-an àwọn tó bí ni. wọ́n lè rí. wọ́n ti rí then ẹlòmíín wà tó jẹ́ pé ègún ní dàlámù tó bá ti lọ bò mọ́lẹ̀ gbogbo aburú tí tó bu ala yóò kú o nítorí dínà ó ti bu aburú mọ́lẹ̀ nu ọṣẹ yẹn ni ó máa fi wẹ̀ tàbí kọ́ máa fi fọwọ́ lásán tó wá pé tí ò lè wẹ̀ ni kọ́ máa fi fọwọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí nílò náà lọ́rùn sì fún lágbára Ọlọ́run ẹni tí ń wọ́kọ yóò rọ́kọ ẹni tí ń wọ́mọ ẹni tí ń wá iṣẹ́
ẹni tí ọ̀nà ó sì fún ọ̀nà àsínà ni àti máa gbọ́wọ́ ọwọ́ burúkú ayé kù lára èèyàn ọ̀nà wà á là fún. wọ́n lè rántí rí ọtí gbọ́ nǹkan tí bàbá wa Suleiman Lawal tí wọ́n sọ bàbá alálùbáríkà ọtí gbọ́ nǹkan tí wọ́n sọ iṣẹ́ iná pè ní iṣẹ́ àsínà ọ̀là ńlá ibi tọ́dún ikú sí ọlọ́gbọ́n ìwọ náà lè rí tiẹ̀ sí kíni ọ̀lẹ́ rí tiẹ̀ sí ẹ̀wọ̀n ẹ̀mọ́ gbàgbé àwọn sẹ́ta ti sọ sẹ́yìn bí àwọn náà wá need nọ́mbà tó ń lọ yẹn 081 3612 3333 WhatsApp nọ́mbà mi òun náà nìyẹn drop message mi ò fẹ́ gbọ́ pé hello ẹ dákun àǹkó bàbá bàbá òpin ìwọ tó o fẹ́ gbogbo àwọn iṣẹ́ tá a sọ sẹ́yìn àbọ̀ fẹ́ order fún àwọn product wa ó ní kó o pè mí mo fọ́ lọ́run bàbá mi ò fẹ́ kẹ́yìn lábùkù ibi tọ́dún ikú sí ohun tí mo fẹ́ ni wípé ọmọọba àwa náà fẹ́ iṣẹ́ yẹn o káàdì sọ̀rọ̀ tí wọ́n tà fún ẹ àbí ọ̀fẹ́ lọ sọ́dọ̀ bàbá kásọ̀ bàtọ̀ máa rí bàbá ọwọ́ pè mí pé ẹ lò ẹ dákun sẹ́tẹ̀ ẹ sọ yẹn ẹ dákun ṣé ìbẹ́pẹ yẹn ṣé a máa ṣaṣọ́rùn ni ṣé tàbá rí tó ìjọ kí n tèmi ìwọ́n náà lo wisdom ara ẹ̀ ọtí rí báyìí mo múra tuntun mo náwó tuntun gbogbo nǹkan tán ní ká ṣe òun là ṣe ìwọ́n náà ti gbọ́ nǹkan tí bàbá o tó fi lè bú yàn sọ wípé òun búra lórúkọ náà òun fi ọmọ òun fi gbogbo nǹkan táwọn máa jẹ́ àwọn fi búra sọ wípé confam iṣẹ́ ni sọ wípé ìwọ́n náà lè ṣe kíni ìwọ́n náà lè ní ìpinnu rẹ̀ WhatsApp mi ni dẹ̀ máa bá wa share program iṣẹ́ ìyórí YouTube olùkọ́ ti máa rí máa lọ sórí YouTube wọ́n tó bá ti follow YouTube wa dákun lọ follow YouTube wa Adùn Àṣà Yorùbá TV àbí Ìgbà Ìwáṣẹ̀ lórí YouTube lọ máa follow ẹ̀ báyìí lọ follow ẹ̀ wàá rí ibẹ̀ ìwọ náà ọ̀dà fún ọ̀sẹ̀ mbombomu ọ̀sẹ̀ ìtajà nǹkan míì tó bá tún fẹ́ ọ̀dà fún 081 3612 3333 ìwọ náà ọ̀dà fún títí ẹ̀ àásọdún ayọ̀ ó dàbọ̀.